Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, according to the time, mo fi tọwọ́tọwọ́. Mo fi kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin onínúure ọlọ́kọ̀ọ̀rẹ́ tẹ́ dúró pé kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ìṣubú fún ọmọ Yorùbá, mo kí yín, ẹ kú iṣẹ́. Ọ̀rọ̀ kan jáwé ìròyìn nílẹ̀, gbogbo ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ò, kẹ́dẹ̀ bá mi share video yìí. Wọ́n ló ti tọ́ fọ́rọ̀ Yorùbá nation. Wọ́n ní nítorí wọ́n ti mú Samuel Ekpa. Ẹjọ́ ṣó tọ́ sáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́nu láti máa pàdé àpòpọ̀ má dìtẹ̀. Láti máa sọ wípé nísìn tí wọ́n ti mú Samuel Ekpa o, kí Tinubu kó máa tẹ̀síwájú kó máa báṣẹ̀ lọ. Kò sí nǹkan kan tó jẹ́ Yorùbá nation. Kò sí nǹkan kan tí àwọn Yorùbá nation tó ń pè. Yorùbá. Kí àwọn àgbààgbà kan kí wọ́n dẹ̀ kóra wọn jọ. Kí wọ́n máa sọ wípé kí Tinubu nìṣó. Kò sí nǹkan kan mọ́ fún àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn fẹ́ gba Yorùbá nation nítorí wọ́n ti mú Samuel Ekpa. Gbogbo wọn máa lọ sanwó agbẹjẹmọ́wọ́. Kí ló kàn wá? Kí ló kàn wá? Ṣé tí wọ́n bá mú Samuel Ekpa yẹn, ṣé ohun tó dá ní fún yín? Nígbà tí wọ́n ní ká fi ọwọ́ wẹ́wẹ́ lọ́wọ́ fi mọ́. Tí Yorùbá bá gba òmìnira kúrò lọ́wọ́ ìyà, kúrò lọ́wọ́ wàhálà, ìran Yíbò náà máa gbòmìnira. Tí ìran Yíbò bá gba òmìnira, ìran Yorùbá máa gbòmìnira. Ọ̀nà tó ní kálukú wọn ń gbà ṣiṣẹ́ títí wa ló yàtọ̀tọ̀. Òmìnira lájọ ń jà fún. Ẹ̀yin àgbààgbà táwọn forí ṣe fọrùn ṣe, because tá bá gba orílẹ̀-èdè Yorùbá sìn, bó bá fẹ́ jókòó meeting àwọn apàṣẹ orílẹ̀-èdè Yorùbá, wọn máa ní pé Lady K síbẹ̀. Wọn máa ní pé ìyá àti bàbá Lady K síbẹ̀. Wọn máa ní pé bàbá Lẹ́kìtì síbẹ̀. Wọn máa ní pé àwọn ìyàwó wọn síbẹ̀. Wọn máa ní pé bí wọn síbẹ̀. Ẹ̀yin àgbààgbà tẹ́tí wà lókè yìí náà máa lọ máa pè síbẹ̀. Àwa wá ń wá káyé rọrùn fún yín kẹgbẹgbẹ ayé àlàáfíà. Ẹ̀yin wá ń jubiléètì, inú yín ń dùn, ayọ̀ yín kún wípé wọ́n mú Samuel Ekpa. Wípé wọ́n mú Samuel Ekpa. Ẹ ti gbàgbé pé ìrọ̀rùn gidi ìrọ̀rùn ẹyẹ. Kó lè dá fún ìran Yorùbá làwa ń ṣe. Kó dá fún ìran Yíbò ní Samuel Ekpa ń ṣe. Kí ló dé tẹ̀yìn èèyàn ya ìkà? Kí ló dé tẹ̀ ya òpònú afọ́fúngbẹ́mu aláìláròjinlẹ̀? Ó mà ṣe o lára ìran Yorùbá. Ó ṣe lọ́wọ́ èyí tẹ pé ayé lọ́mọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe ayé nì? Ẹ wá ń dunnú, ẹ̀yin èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀. A lot of people ṣe ni wọ́n bẹ̀rẹ̀ celebration, especially àwọn tẹ gbójú okùn lé. Àwọn tẹ́ ń pè láwọn bàbá yín nílùú Nàìjíríà ní ilẹ̀ Yorùbá. Àwọn tẹ́ ẹ̀wọ́ ẹ má sọ̀rọ̀ sí wọn. Bàbá wa ni wọ́n jẹ́ tá ní bàbá òfò. Mo mọ bàbá tó bí Lady K. Mo mọ ẹni tó bí Lady K o. Mi ò ní bàbá òṣì, mi ò ní bàbá bànújẹ́. Tá bá gba Yorùbá nation tán, torílẹ̀-èdè Yorùbá bọ́ kúrò nínú ìjà, tá bọ́ kúrò nínú òṣì. Tí ìran Yorùbá bẹ̀rẹ̀ sí ní jayé ọlọ́ba. Tí ọmọ ẹlẹ́ran wa bẹ̀rẹ̀ sí ní jẹ bẹ̀tábẹ̀tá mìtì tá ń jẹ ikí ẹran, tá ń jẹ ẹran gidi. Ìgbà yẹn ni màá mọ̀ pé àwọn bàbá kan wà níbì kan o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àìsí, àwọn bàbá òfò tẹ́ ẹ sọ, àwọn ni wọ́n joyè igi wọ́n kọ́kọ́ tó ń da lóru. Àwọn ló sọ fún Tinubu bóyá máa nìṣó nítorí ìjẹkújẹ owó tí ò tó nǹkan owó peanut tí wọ́n ń gbélé wọn lọ́wọ́. Nítorí owó peanut tí wọ́n fún wọn, wọ́n kí Tinubu láyà kó máa nìṣó. Kò séwu lóko kó lọ fọkàn balẹ̀. Wọ́n ti mú Samuel Ekpa sí. Ara gbogbo wọn máa balẹ̀ nísìn. Ó máa lọ́dún mẹ́jọ ẹ̀ ó máa pé kàákùlù fún yín. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe làwa gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń yọ só. Bẹ́ẹ̀ làwa náà yọ gbọ́. Àwa gòdè nígbà. Tẹ́ bá rò pé nítorí wọ́n mú Samuel Ekpa, ẹ wá fi ìyẹn, ẹ wá fi distract wa, àbí ẹ wá fi disturb wa, àbí ẹ wá máa lọ fi yẹ fi gbowó máa fi kí olóṣèlú location mujẹmujẹ. Ẹ máa fi tì wọ́n lẹ́yìn, ẹ̀yin gan máa gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́. Àwọn ẹbí yín báyìí á máa sọ òkò ìbànújẹ́, òkò ọ̀rọ̀ burúkú á máa sọ fún wọn. Ẹnu wa ò ní gbòfo. Àá fi ọ̀rọ̀, àá fi dín ìyálà ìyá bàbá ńlá kú yín, àá fi dìgbẹ́ lórí social media. Àwọn ẹbí yín, àwọn ìran yín, ẹbí ọkọ, ẹbí ìyàwó, àwọn ọ̀rẹ́ àwọn ọmọ yín, wọ́n á sá kábàkàbà,
wọ́n gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ lórí social media ayé yín akọ̀ lẹ́yìn ìka àgbàyà ènìyàn yìí ẹ̀yin yé bàbá ẹ bá mi share fídíò ẹ jẹ́ kí n gbé fídíò wọlé kájọ gbọ́ ojú òní tí wà mí ní wá yín tì. ojú ta bínú ẹni ọ̀pọ̀lọpọ̀ mo sọ mo ní tán jẹ lọ́wọ́lọ́wọ́ náà mà mo dẹ̀ tún sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn Yorùbá dénú wọ́n kàn ń jórúkọ Yorùbá ni wọ́n kàn dáwọ́ Yorùbá bóra ní ẹranko ayé àti ọ̀run ni wọ́n fẹ́ràn Yorùbá ó lóore ìdí tí mo fi jáde ohun yẹn ṣe kílíà ni nígbà tí ìròyìn yẹn jáde pé wọ́n mú Samuel pa oríṣiríṣi kọ́ làwa ń gbà ọwọ́ ti tú ojú ti tì yín báyìí a sọ fún yín pé kẹjẹ ká dúró ká máa forí rọ gíní kan níbì kan èyí tó tún wá bà mí nínú jẹ́ jù ní àwọn àgbààgbà tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n lo ìgbà èwe wọn ní ìrọ̀rùn tí àwọn Awólọ́wọ̀ fi gbogbo ẹnájì wọn tó fi panẹ́pìtì ayé wọn táyé wọn ṣe é mú wọ́n dẹ̀ sì tún gbàgbọ́ nínú Nàìjíríà bí Nàìjíríà ṣe rí. Let me give you one example kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀tá ò lè yọ Yorùbá láéláé kẹ́ ẹ lè mọ̀ pé ní tí Yorùbá gbé dání yẹn a máa gbà á ẹ̀tọ́ wa ní. Number one, let me tell you one thing. We are not Igbos. Yorùbá làwa. Yorùbá náà ń pè àwa òun ṣe Igbo. Lára ń tá fi sọ nìyẹn wípé a yàtọ̀ síra wa. Adániwáyé ò dá wa nídà kan. Lóòótọ́ ìrírí wa ìrírí ènìyàn ni. Ṣùgbọ́n ntọ́lọ́run gbèsè náà oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lóòótọ́ we may be fight the same cause. Kó jẹ́ pé nǹkan kan la jọ ń jà fún. À ń jà fún òmìnira wa. Ṣùgbọ́n bó oníkálukú ṣe ń jà títí ẹ̀ ó yàtọ̀ síra wọn. And I did not condemn Igbo. I did not condemn anybody. Yorùbá náà ń pe bíbà yìí. Ìjà tí àwa ń jà. We did not destroy what belonged to us. We want to reclaim our own heritage for armed robber peoples. And those people call themselves a Yorùbá. Suddenly, because of greediness, they turn to enemies. Níjọ́ tí Sunday Igboho ti jáde síta, àwọn tó bá sọ wípé ó command pé kán lọ destroy ibì kan kó jáde síta. You will never see gun in the hand of Sunday Igboho. Dẹ̀ lè rí ọmọ Yorùbá kan kókó máa gbébọn káàkiri pé ẹ lọ attack police, ẹ lọ attack armed robber, ẹ lọ attack Nigeria government. We did not want to attack anybody, but we want to collect what belongs to us. So boníkàlùkù ṣe gbé títí ẹ̀ ó yàtọ̀ síra wọn. Mo fi sọ wípé ẹ má fi kú wé orun, ẹ má fi wúrú wé ṣàpà. Ó yàtọ̀. Yorùbá làwa. We will do everything possible to win Nigeria at all costs. We are going. So ẹ̀yin àgbààgbà tẹ́ rò pé opportunity ti sílẹ̀ fún yín láti mock Yorùbá, láti mock Bàbá Akíntóyè, láti mock Olóyè Sunday Igboho. Irọ́ pa. We the Yorùbás, those people who believe in the Yoruba land, who believe in the struggle for the Yoruba survivor, who believe in independence for the Yorubas, they are the one that we can call the real Yorubas. Torí tẹ́nìyàn bá kọ́ ilé tó dẹ̀ ń gbógun ti ilé yẹn, ẹ wádìí ẹ wò bí ò bá jọ máa lè á jẹ́ àrùn gún ọmọ. Àwọn tẹ́ ń pè ẹ̀rọ Èkìtì ó ti tẹ́ yín báyìí kò tán torí Ọlọ́run ló ní ìrìn àjò yìí. Ọlọ́run ló ní kíni ló ní ìrìn àjò yìí. We that fight for the freedom of the Yorubas under the leadership of Baba Professor Banji Akintoye and Olóyè Sunday Igboho, we are not come out to destroy the Yoruba land. We want to reclaim our own heritage. We want to reclaim our own identity. We want to reclaim our own independence. Tí wọ́n jí lọ lọ́wọ́ àwọn bàbá wa ní 1914. So, ẹ má fi Yorùbá àti Igbo wéra wọn lóòótọ́ ìjà kan la jọ ń jà. Oníkálùkù ló ní ìlànà tó máa gbàjá títí ẹ̀. Oníkálùkù ló mọ ọ̀nà tó máa gbàjá títí ẹ̀. Oníkálùkù ló ní ọgbọ́n títí ẹ̀. Ọ̀nà tí Yorùbá máa gbé títí wá gbà ó yàtọ̀ sí ti Igbo.
Chegbomi, ẹ̀yin tẹ́ rò kó ti tán, tẹ́ jubilate. And it is a pity you call yourself a Yoruba. Àtẹ̀yin ẹ tẹ́ sọ pé ṣe bá sọ fún yín, ojú yín ló máa ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ̀ ni nígbà tí ire náà bá dé, èyí tẹ́ bá jẹ ńbẹ̀ òun ló máa jẹ́ fún yín. We are going. Ṣé bí orílẹ̀-èdè yìí ṣe rí ló dùn mọ́ yín nú. Àtẹ̀yin àgbààgbà tá a gbọ́ pé wọ́n ní ẹ lọ sọ wípé kí Tinubu máa báṣẹ́ lọ, iṣẹ́ ń tẹ́ yín lọ́rùn. Ẹ̀yin akótilétà arúgún ọmọ, ẹ̀yin àgbà pàpà ńlá gí, ẹ̀yin afẹ́nifẹ́ bíi tẹ́ ń pera yín ní afẹ́nifẹ́re, ẹ̀yin tí ọmọ Yorùbá ń kú lójú yín lójoojúmọ́ tí ò tú irun ẹyọ kan lára yín. Bàbá kan sọ lánàá, ó pè mí, ó ní bàbá Èkìtì nígbà tẹ́ bá sọ wípé 29,000 Yorùbás náà pa nígbà Buhari, ó ní it is lie, it's more than 29,000. Tọ́pa níbi tí àwọn ṣe ìwádìí dé tí àwọn wádìí ẹ̀dẹ́ is over 29,000 naira. Ṣé ìyẹn ló dùn ẹ̀yin ló dùn mọ́ ẹ̀yin àgbààgbà kan nú? Mo ṣe fídíò kan lánàá lára ìrìnkèrindò bàbá Èkìtì náà ni. Wọ́n ń gbẹ̀mí Yorùbá, wọ́n tún kó ọrọ̀ ajé wa lọ. Lójoojúmọ́ ni Dangote ló fi mọ́tò ń kó bítúmẹ̀tì wa, ló fi mọ́tò ń kó dáámọ̀tì wa, ló fi mọ́tò ń kó dúgòdì wa, ló fi mọ́tò ń kó glassstone wa. Tọ́mọdé ti gbé wọn lọ́dọ̀ wa mìíràn wọ́n gbégbá ọ̀nà Kwara, èyí tí wọ́n bá gbégbá ọ̀nà Kogi, wọ́n gbégbá ọ̀nà Kwara State ó di wọ̀ ní North. Ṣé ìyẹn ló dùn mọ́ wa nú? Ẹ̀yin afẹ́ ajẹ mọ́fẹ́ ayó, ẹ̀yin tẹ́ gòkè tán tẹ́ yí àkàbà, ẹ̀yin tẹ́ kọjá odò tán tẹ́ gbé afárá dání pé táwọn tó ń bọ̀ lẹ́yìn kan má bàa rí ọ̀nà kọjá, ẹ̀yin tẹ́ pọnmi tán tẹ́ kí abọ́ sí omi tẹ́ rú omi káwọn tó ń bọ̀ lẹ́yìn yín má bàa rí omi pọn. Ọlọ́run mọ gbogbo yín, Ọlọ́run mọ gbogbo yín, ojú dẹ̀ máa ti gbogbo yín. We the Yoruba, we are going. We are going. We can't continue like this. A bag of rice, lot of 130,000 naira. We are going. Láàmọ̀ pé 130,000 yẹn owó kékeré ni lọ́dọ̀ yín. But ẹran tí àwọn tí ò ní, àwọn bàbá titi yín ò ní, àwọn ìyá titi yín ò ní, ló mú kí Awólọ́wọ̀ ṣiṣẹ́ kó làágùn kẹ́ lè rí ilé ayé gbé. Bàbá sọ, bàbá tó wà ní Ọ̀yọ́ Èkìtì yẹn, bàbá 106, ó ní nígbà tí wọ́n jáde lọ wọ́n rí pé Yorùbá poor, illiteracy ó pọ̀ ní ìgboro. Náà wá wò pé kí ni kán ṣe? They create free education. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tàṣì ara wọn pé ó yá mú wá. Lára tàṣì táwọn bàbá yẹn tàṣì ara wọn tó gbówó lẹ̀ tó fi create free education, tó fi create eléyìí ọ̀fẹ́, òun ló mú kí Tinubu ó dẹni tó lè máa pé àmì kìíní kan MBC ní economics. Èyí tẹ́ ń pè ní barrister lára yín, èyí tẹ́ ń pè ní professor lára yín, èyí tẹ́ ń pè ní chartered accountant lára yín. It is because of that free education tí àwọn bàbá yẹn fi gbogbo ara wọn ṣe àwọn bàbá yín. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá àwọn tó di ìyèrèpè sí ìran Yorùbá lénìí, ilé mọ̀lẹ́bí, ilé àbẹ̀rẹ̀wọ̀, bí ilé ẹdìyẹ ni bàbá wọn kọ́lẹ̀, ibẹ̀ ni bàbá wọn ń gbé, ilé ẹbí ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn ò dá ilé kọ́. Ilé family ẹ mọ̀ bá ṣe kọ́lé family house ní ayéjọ́ àná, 50 rooms lè wà ńbẹ̀, 50 room. Kí bàbá ẹni tó bá fẹ́ ìyàwó mẹ́rin ó ní àǹfààní fún yàrá márùn-ún, òun á mú ẹyọ kan, àwọn ìyàwó ẹ̀ tó kù. Bọ́n ṣe ń kọ́ ilé ayé àtijọ́ nìyẹn. Majority of them bàbá wọn kò dá ilé kọ́, ilé family house náà bí wọn sí. Awólọ́wọ̀ panẹ́bìtì life wọn, Awólọ́wọ̀ sọ wọ́n di ènìyàn, Awólọ́wọ̀ fi mú wọn jẹ́ ènìyàn. We the Yoruba of olden days. But no, we can't continue like this. Why tí illiteracy máa fi gba gbogbo ilẹ̀ Yorùbá? Kódọ̀lá káwọn ọmọ wa má lè communicate pẹ̀lú anybody. Wọ́n á máa kó wọn lẹ́rú ni. Àwọn bàbá yẹn sọra wọn sínú iṣẹ́.
wọ́n sọra wọn sínú àwẹ̀ tí ẹ bá rántí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ó ní tíṣà làwọn lára sálárì táwọn bá gbà àwọn tó máa kọ́ tiẹ̀ sí méjì wọ́n á tó kọ́ tiẹ̀ sí méjì wọ́n á fi wàhálà ìgbàanì kí ìran Yorùbá bá lè jí kíní ìtì today ní Èkìtì tí mo wà yìí ilé tẹ́ ẹ̀ bá ti rí gíráduétì kò lè tí ẹ lè sí ní Èkìtì ní Ondo State àfi bí pé wọ́n fi ìwé kíkà ṣépè fún wọn wàá máa àwa eléyìí lọ pé Anambra ló ní barista jù Adamawa irọ́ pọ́nbélé bòde Ondo bòde Ọ̀yọ́ bòde Ògùn àfi bí pé wọ́n fi ìwé ṣépè fún wa àwọn bàbá yẹn ṣiṣẹ́ yẹn lẹ̀ lọ́fẹ̀ẹ́ ń gbà yẹn lọ́ọ̀ ni pé kí ìran Yorùbá àgbẹ̀yìn wọ́n they use all their energy pé ohun tí wọ́n pè ní illiteracy ṣùgbọ́n àwọn tó fi gbogbo agbára wọn ṣiṣẹ́ fún bí àwọn bí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àwọn bí Bísí Àkàndé ta ló tún wà ń bẹ̀ ẹ máa dárúkọ àwọn bàbá àtòdé òní akótilétà àwọn bàbá àtòdé òní arúgbó ọmọ that they say they did not want freedom for the Yorùbá race pé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé ó tẹ́ wọn lọ́rùn mo ní wọ́n fẹ́ sọ gbogbo wa di àlùmọ́ǹjèrì ni àlùmọ́ǹjèrì bábíyàlà torí Ọlọ́run bábíyàlà ẹ fún mi lówó bábíyàlà bí o ti jẹun bábíyàlà látàná ni bábíyàlà ní ilẹ̀ Yorùbá lẹ́ni fẹ́ẹ̀kì ìbejì pọ̀ lọ rẹpẹtẹ fẹ́ẹ̀kì ìbejì ó pọ̀ lọ rẹpẹtẹ ìbejì tí ò ní jọra wọn ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ìbejì ń kí yín o lọ́wọ́ ń gbá ẹyọ ẹ lọ kí àwọn dádì làwọn ọmọ yẹn náà máa so mọ́ yín mú wọ́n máa so mọ́ yín káàkiri láyé ìgbà kan àwọn Fúlàní yẹn ló máa ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti dé bus stop àwọn ju àwọn ọmọ fún mi báyìí lóṣòdì ní Yàbá ní Ojú Ẹlẹ́gbà ní Island ní ṣe gbọ́ mi ní Sùúrùlérè ní Ìjẹ̀ṣà títí wá Àgùdà pákó Àgùdà wọ́n á ju tẹ́ bá ti ju àwọn ọmọ yẹn sí yín báyìí àwọn ọmọ yẹn ní ọmọ lọ́mọ yín kiri ní ọmọ lọ́mọ yín kiri bẹ́ẹ̀ ṣe ń já wọn ní ọmọ lọ ní Ìjẹ̀ṣà tẹ̀dó títí wá ní Àgbébí side wọ́n mọ̀ lọ bó ti ń já wọn lára náà mọ̀ lọ ó ní mọ̀ gbà pé kán lè ó yá gbà ó dìgbà tó bá fáwọn ọmọ yẹn lówó kan tó fi ẹlẹ̀ ní tó fẹ́ sọ Yorùbá dà nìyẹn à ń wí ẹni irọ́ ni àwọn mẹ̀sáyà tọ́lọ́run gbé dìde pé no that is not my vision for the Yoruba race no that is not my plan for the Yoruba race Akintoye go out preach the freedom for the Yoruba race Sunday Igboho oya go out fight for the Yoruba freedom ẹ mú wọn lọ́tà mo ti sọ nígbà kan mo ní wọ́n ń sọ àwọn olóore yín di ọ̀tá yín inú yín dẹ̀ ń dùn àwọn tó dìde tó Olódùmarè yàn láti gbà wá kò nínú ìgbèkùn wọ́n fẹ́ sọ wọ́n di ọ̀tá wa inú wa dẹ̀ ń dùn ẹ̀ṣẹ̀ wo gan ni bàbá Akíntóyè iṣẹ́ àwọn Afẹ́nifẹ́re that make them see bàbá Akíntóyè as the enemy. ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ àwọn Afẹ́nifẹ́re àtàwọn tó pera wọn ní leaders in Yorùbá land that make Sunday Igboho become a talk. wọ́n bà Yorùbá jẹ́ inú wa ń dùn ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀níṣẹ́ ló ń pọ́n wọ́n kó ohun tó ṣe títí wa tọ́lọ́run ọba mi yọ̀ọ̀dá fún wa pé ká máa fi gbáyìn lórí ilẹ̀ àwọn Fúlàní ń kó lọ inú wa dẹ̀ ń dùn ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ lọ́wọ́ àwọn àgbà Afẹ́nifẹ́re àtàwọn àgbààgbà inú wọn dùn ìkúdí lọ́balọ́bà a rí ọba tó pè pé a ti sọ fún yín pé ẹ jẹ́ ká fún Tinubu láyè ṣé níwọ̀n ṣé Tinubu ò ti wà ńbẹ̀ ṣé ó yé mọ́ ṣé ó yé ṣé ńgbà tí Tinubu ti débẹ̀ kidnapper nílẹ̀ Yorùbá ṣó ti dínkù ọrọ̀ ajé wa ti fún Dangote Erano dáńtà táwọn ń kó táwọn fi tírélà ń kó lójoojúmọ́ ṣé ó ti dínkù industrial company tó wà nílẹ̀ Yorùbá tá ń panu lójoojúmọ́ ṣé ó ti dínkù bàbá kan sọ lánàá ó ní òun fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ nígbà tó ń rí is a multi-billionaire
Ghana ló lọ dalẹ̀ mo ní dáàdi ń tẹ́ ṣe yẹ ò dáa ó ní mo fẹ́ kí gbogbo iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà kó wọ mí nígbà tó sọ̀rọ̀ yẹ ọwọ́ ó bọ́ lọ́wọ́ ó bọ́ mo yá dákẹ́ mò ń wòran the Nigerians wọ́n ń ṣe láti jọ pé kí ọmọ Yorùbá kó má rántí ilé mọ́ ká máa sá fún ìran wọn ká máa sá fún ilẹ̀ wọn so they will be able to have opportunity to conquer the Yoruba land ẹ̀yin tẹ́ pé ayé lágbàgbà torí brown envelope tẹ́ máa gbà ẹ̀dẹ̀ fi ń ṣayọ̀yọ̀ I pity you. Ta ló yẹ kó ṣáájú ṣe báwọn Yorùbá ìgbà ni àwọn bàbá wa dáadáa nínú dictionary wọn pé dàda ò lè jà ó lábúrò tó gbójú mo ní brọ́dà kan tó bá ti jẹ́ pé irú ẹgbẹ́ wa báyìí ló ṣe tí ò dáa sí ẹ̀gbọ́n yẹn òun ò ní sọ̀rọ̀ àwọn èèyàn máa ní bọ́dá yìí máa jẹ́ ní tí o kò sọ̀rọ̀ bọ́mọ yẹn ṣe ọkọ̀ àti ìmọ̀ tó bá ti délé pé lágbájá báyìí ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí sí mi á wá fún wa ní oúnjẹ kọjá oúnjẹ wàá jẹun wàá yó dáadáa gbà yẹ ṣé sísì á wá fún wa ní sísì pé tó bá ti lọ sí skul lọ́la ná tán ẹni bá dẹ̀ ná sísì ní skul ń gbà yẹn lọ́hùn ọmọ olówó ni a ní kò ná tán wọ́n náà ti mọ̀ pé bọ̀dá kí lè fẹ́ ọmọ tó rí mi fi yẹ mo fẹ́ kó mọ̀ pé wọ́n rí àgbàlagbà fi kọ́nà la máa bọ̀ sí àlùfẹ́ ẹkú nígbà táwọn èèyàn wá gẹ̀ẹ́tì pé òun ló wá ṣe kí ní so ìwọ sọ wípé kọ́nà bá bú ẹ ìwọ wá rán àwọn àbúrò ẹ ó wá ń lo mẹ́tọ̀dù dàda òun ò lè jà ṣùgbọ́n ó lábúrò tó gbójú kì í dẹ̀ ṣe pé àwọn tó ń pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá kì í ṣe pé wọn ò mọ̀ pé orí ń ta Yorùbá o ojú kòkòrò ó wà lára ń tó ṣe wọ́n olè ó wà lára ń tó ṣe wọ́n àìnítẹ́lọ́rùn ó wà lára ń tó ṣe wọ́n ìbẹ̀rù ó wà lára ń tó ṣe wọ́n ìjẹkújẹ ó wà lára ń tó ṣe wọ́n ìlara ó wà lára ń tó ṣe wọ́n ó ṣe wá jẹ́ Akíntóyè ló wá jáde síta àmúhódàdà ní Akíntóyè àwọn bíi Pa Adébánjọ àmúhódàdà ní Akíntóyè I'm close to Baba Awólọ́wọ̀ bàbá yìí Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé Pa Adébánjọ ó jẹ Awólọ́wọ̀ lẹ́sẹ̀ káwólọ́wọ̀ tó kú ojú ara ẹ̀ ló ṣiṣọ́ nígbà tó ń ṣọdún ìlú l'Abẹ́òkúta kò lè deny ẹ̀. There is not a record that they can bring out that Akíntóyè betrayed Awólọ́wọ̀ ó ṣe wá jẹ́ Akíntóyè àwọn bàbá kan gbéjé dà nígbà pé iṣẹ́ tán rán nǹkan ló wá ń jẹ́ nílẹ̀ Yorùbá they want to use Akíntóyè to be collect money for the federal government káyé Yorùbá tó wà bàjẹ́ lọ but bàbá refuse okay they want Sunday Igboho to join them to be claiming for restructuring tẹ́ bá ti ṣe restructuring we are going tí àwọn restructuring okay kápẹ́ ìpàdé meeting rẹpẹtẹ ó yá ẹ fún àwọn àgbààgbà Yorùbá yẹn ní 100 billion tá bá ti pín. The government will try. We have had meeting with them. They have promised us. Mọ̀ pé wọ́n lò nígbà ayé Jonathan. Wọ́n lò nígbà ayé Yar'Adua. Wọ́n lò nígbà ayé Ọbásanjọ́. Àwọn ẹni bí arúgbó àgbàlagbà akótilétà tí bàbá àwọn ò jẹ́ èèyàn láyé. That Awólọ́wọ̀ panepit their life. Ẹ lọ sí Ìrágbìjí. Bẹ́ẹ̀ bá lè lọ sí Làgbìjí ẹ lọ sí Èkó ẹ lọ sí Abẹ́òkúta àwọn tó kóra wọn ní Fáyọ̀ṣe ní Fáyẹmí ìgbà tó dé Èkìtì ń bíbà yìí àwọn èèyàn ń béèrè pé ibọ ọmọ ìlú wo ni Fáyẹmí ìgbà tó di gómìnà ló ṣe lọ kọ́lé sí ìlú wọn kò ní lé ń bẹ̀ kò dálé bàbá ẹ̀ mọ̀ they are nothing. So it is a cause. Wọ́n sì lè máa gbádùn lénìí. Ọjọ́ ọ̀la wọn máa gbóná. Torí ẹni bá ti fi ibi ṣó lóore. Wọ́n ń fi ibi iṣu ìran Yorùbá lọ́wọ́. Yorùbá ló mú wọn kúrò nínú ẹ̀rọ̀fọ̀. Tó panẹ́pìtì wọn. Tó gbọ̀n wọn nù dáadáa tó wọ aṣọ ìyẹ́ fún wọn. They became a somebody.
ẹni tó ìran Yorùbá tó sọ wọ́n di somebody tán wọ́n wá ń wá ìṣubú Yorùbá yẹn pé ìran Yorùbá ò gbọ́dọ̀ ní òmìnira so they want to put Yorùbá inside bondage ká lè máa rí wa rẹ́ jẹ nígbà tí èèyàn bá rẹ́ ọ̀gẹ̀dẹ̀ jẹ lóko you are lie so ẹ má yọ̀ wá don't say because they arrest somebody the Yoruba people will quit. No, we are not. Sam Ekpa is not among the Yoruba fighters. Biafra yàtọ̀ sí Yoruba. Ọ̀nà tó ní kálukú fẹ́ gbé títí ẹgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀gbọ́n ni Barrister ni. Olúgbéngbé bá mi gbé tèmi àkàrà Ìjẹ̀ṣà. Olúgbéngbé bá mi gbé tèmi. Ọ̀nà tó wù ẹni kó gbé tì ẹgbà o. Ọ̀nà tó bá wo oníkálukú. Ló ń gbà tó fi ń ṣe ọbẹ̀ nílé tábà wá jiná tọ́jọ́ di jíjẹ wá ní ọbẹ̀ ni bọ̀tọ̀nà tó ní kálukú gbégbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. We the Yorubas, we are tired for Nigeria. We don't want Fulani to dominate our land. We don't want Fulani to heritage our fathers. We don't want Fulani to become our master in our land anymore. So we are going. Let Tinubu know. We are going. If they awata wa nbe yi tẹ́ bá mú kan nu wa o tẹ́ ṣe nǹkan fún wọn àwọn tí ó tún dìde lẹ́yìn wa ara nǹkan wa ara nǹkan àwọn yẹn ju àwa lọ we are going. Ojú wa ti là ẹ ti ṣe mistake ẹ ti jẹ́ social media ó wọlé ìtàn tí àwa yìí ò gbọ́ rí tí àwọn àrọ́mọdọ́mọ wa ò gbọ́ rí àti kà lórí social media pé Yorùbá ló maintain Nigeria. So we don't want to become a slave in our fatherlands again. We need our freedom. We need our independence. Ìtẹ́jọ́ di mímọ̀ fún wa in 12th century, 13th century, 14th century, 15th century. Ìran Yorùbá wọ́n gbégbé ayé ìrọ̀rùn. Wọ́n dẹ̀ ń yan bí ọba ní. Ó ṣe wá dé Nàìjíríà tó dé ní 19th century, 19th century. Àwa bò wá mọ́lẹ̀ ẹ lè bò àwọn bàbá wa mọ́lẹ̀ dàda wọn ò lè jà wọ́n ti wá bí àwọn ọmọ tó gbówó yẹn pè wá lẹ́hànà but ẹ̀hànà títí wá we will use that ẹ̀hànà to deliver the Yoruba land. We will use that ẹ̀hànà to deliver the Yoruba land. The Yoruba and Fulani, we are not one. The Yoruba and Igbo, we are not one. Enough is enough. Lè fi bójú bò wá mọ́. And thank God for the life of our mommy and daddy, brother and sister. Tí Nigeria tó lé síta, tó lé sí America, tó lé sí Canada, tó lé sí gbogbo Europe. Láti lọ kọ́ ẹ̀kọ́ wálé. Mo ti sọ dáadáa mo nígbà tá bá ń lọ sóko tí mọ́tò bá ṣe báyìí inú wa máa ń dùn ní. Tí mọ́tò bá ti débi tí mọ́tò ti máa sọ wá sókè. Gbogbo tó bá ti débẹ̀ inú wa máa dùn bẹ́ẹ̀. Àwọn tí Nàìjíríà lé síta ló jẹ́ ká mọ̀ pé òṣì náà pè bẹ́ẹ̀ ìyà náà pè bẹ́ẹ̀ ṣe ló yẹ kẹ́ wà nínú mọ́tò kí gbogbo ẹ̀ máa lọ smoothly kó máa lọ yìn kó máa lọ wọ̀ ojú ti là we are going no going back. Ọ̀jájá kò dẹ̀ yẹ ká jà o Ọ̀jájá Ògúnlùsì kò yẹ ká jà tá bá lọ́mọ Tinubu ni yín kò yẹ ká jà tá bá ní you are working for the Tinubu to destroy the Yoruba race it is better for you to reverse torí bẹ́ẹ̀ ṣe ń yọ ṣe làwa ń yọ gbọ́ kò yẹ ká jà o I give you this opportunity to reverse ilẹ̀ Yorùbá náà pé bíbá yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ ṣe ni àwọn onílẹ̀ ń tú àṣírí yín gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Abẹ́nifẹ́re mítí eléyìí tẹ́ lọ ya fi fà yín létí èyí tẹ́ bá máa tún lọ lẹ́yìn ẹ̀ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ aburú bí ìran Yorùbá ṣe máa ṣubú lẹ́fẹ́ máa lọ ṣe ẹ̀ máa lọ ẹ̀yìn padà délé mọ́ ẹ ti gbélé ayé náà tó 76 nínú yín 80 wà nínú yín ẹ máa lọ ẹ jẹ́ kí Yorùbá ó sinmi adániwáyé yóò mọ yọ fíùsì ẹ̀mí yín lẹ́yọ kọ̀ọ̀kan ni Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá tẹ́ ń yọ lẹ́nu bí ó ti sọ fún Ákánì níjọ́ àná pé talẹ́ni náà ti ń yọ Ísírẹ́lì lẹ́nu àwa máa dárúkọ yín fún Olódùmarè lẹ́yọ kọ̀ọ̀kan pé Adébánjọ ń yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀
Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ń yọ Yorùbá lẹ́nu, yọ fíùsì ẹ̀mí ẹ̀. Bísí Àkàndé ń yọ Yorùbá lẹ́nu, yọ fíùsì ẹ̀mí ẹ̀. Ayọ̀ Fáyọ̀ṣe Fáyẹmí ń yọ Yorùbá lẹ́nu, yọ fíùsì ẹ̀mí ẹ̀. A máa ń dárúkọ yín fún Olódùmarè ni. Tinubu yọ Yorùbá lẹ́nu, yọ fíùsì ẹ̀mí ẹ̀. Name them. All these senators, they are trouble the Yorùbás, yọ fíùsì ẹ̀mí wọn. House of Rep, all the governor, gbogbo ẹ̀yin tẹ́ a máa bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ tì yín. Ọlọ́run, God is our side, because Ọlọ́run ò dá wa. A fẹjọ́ yín sọ Ọlọ́run pé Ọlọ́run ṣé bó ṣe dá wa rèé. Wo àwọn tá a pè lólórí pé yóò ṣayé dáadáa tó jẹ́ pé àwọn ló ń bàjẹ́, yọ fíìsì ẹ̀mí wọn. Wo àwọn tó ń tà wá sí oko ẹrú Fúlàní torí pé wọ́n ti gbowó, yọ fíìsì ẹ̀mí wọn. Wo àwọn ọba ilẹ̀ Yorùbá tó torí oil block tọ́ni ẹ̀ ṣáà máa pa Yorùbá lọ, ẹ̀mí tí wọn ò lè dá, tí wọ́n yọ̀ǹda fáwọn Fúlàní pé ẹ máa fi wọ́n dára tó wù wọ́n. Olúwa, yọ fíìsì ẹ̀mí wọn. Bójọba ìlú ni fíìsì ẹ̀mí yín yọ máa yọ. Ẹ̀yin tẹ́ pera yín ní wòlíì, àwọn wòlíì Lúsíférì bíi Wálé Ọlágúnjú, ó yọ ìran Yorùbá lẹ́nu torí pé ó fẹ́ rí jẹ, òun náà fẹ́, ó ti darapọ̀ mọ́ àwọn àríjẹ nídìí mọ̀jàrú. Kò í ṣe wòlíì ìwọ Ọlọ́run, mo ti di wòlíì Lúsíférì, yọ fíìsì ẹ̀mí ẹ̀. Wọ́n pọ̀. Àtàwọn tó ní pé tí ò bá jẹ́ pé àwọn gbàdúrà, tí ò bá jẹ́ pé àwọn gbàdúrà epo ìbá ti di 22,000 naira. Torí pé ìyàwó Tinubu, ọmọ ìjọ wọn ní Olúwa ìtọ́ṣe láyé náà tó, yọ fíìsì ẹ̀mí ẹ̀. Àwọn tí wọ́n ò jẹ́ nǹkan kan lánàá, tí bàbá wọn ò lè bọ́ọ̀sì pé àwọn kọ́lé, tí ìran Yorùbá sọ wọ́n di ńlá lẹ́ni tán máa ń fi Yorùbá, tán ti Yorùbá sínú ìparun, tán ti Yorùbá kúrò lójú ọ̀nà pé kó wọgbó lọ, kí Fúlàní lè sọ ìran Yorùbá di àlùmọ́jèrì. Olúwa, fíìsì ẹ̀mí wọn máa gbọ́n yọ. Àtàwọn tá a mọ̀, àtàwọn tá a ò mọ̀, ọ̀tá tá a mọ̀, àtọ̀tá tá a ò mọ̀, yóò máa yọ fíìsì ẹ̀mí wọn. Àtàwọn ẹlẹ́nu méjì tó jẹ́ pé ọ̀tọ̀ ni ó sọ lénìí, ọ̀tọ̀ ni ó sọ lọ́la bíi Gani Adams, yọ fíìsì ẹ̀mí wọn. Bó ṣe máa jẹ́ nìyẹn. Àṣẹ ọ̀run dẹ̀ ti gùn. Ọlọ́run máa gbọ́ igbe wa, ó tẹ̀ ti gbọ́ igbe wa. Tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni kò ní gbé bàbá Akíntóyè jáde. Tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni kò ní gbé Sunday Ìgbòho jáde. Again, tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni wọ́n á ti pa Sunday Ìgbòho mọ́lé ní July 1st. Tọ́lọ́run ò bá tún gbọ́ igbe wa ni ìsáídà kan ti pa Sunday Ìgbòho sínú ẹ̀wọ̀n ní Kútọ́nù, ó tún jáde, a bounce back. Torí Ọlọ́run ò sọ pé a ò ní rí ìpọ́njú, oníṣùgbọ́n ẹ̀tújúká òun ti ṣẹ́gun. Gbogbo pàǹpátá ń dẹ fún ọmọ Adéyẹmọ kì í ṣagbára ènìyàn, torí pé iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn ó dúró gidigba oúnjẹ ni ló fi ń tàtú, ló fi ń yọ lórí ẹ̀. Ọlọ́run yẹn la máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ fún wọn pé ó tó Ọlọ́run máa kẹ́ran wọn máa yílẹ̀ lójú títì, èyí tó máa sùn tí ò ní jí. Ìwọ ló ní fíìsì wọn, ìwọ ló lọ́kọ̀ ọba àti ìjòyè. Ọba tó bá ń yọ ìran Yorùbá lẹ́nu pé ìran Yorùbá ò ní rí òmìnira wọn gbà, máa yọ fíìsì ẹ̀mí wọn, máa yọ fíìsì ẹ̀mí wọn. Bó jẹ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá ló sọ pé ìran Yorùbá ò ní rí òmìnira wọn gbà, ó yá bí mílíọ̀nù ènìyàn bá kú ní èdè, kò tu Ọlọ́run ní ẹ, kò bú Ọlọ́run kù, ó yá máa yọ fíìsì ẹ̀mí wọn. Bó jẹ́ gbogbo àwọn sẹ́nítọ̀ ilẹ̀ Yorùbá ni, àtàwọn tó ti jẹ lọ, àtàwọn tó jẹ lọ́wọ́lọ́wọ́, bó jẹ́ gbogbo rẹ́pù ilẹ̀ Yorùbá ni tó ti jẹ lọ, àtẹlẹ́ tó jẹ lọ́wọ́lọ́wọ́ ni, mínísítà ni, kọmíṣánná ni, pé all the contractor tó sọ pé torí pé wọ́n rí jẹ nídìí mọ̀dàrú tí wọ́n ti gbowó iṣẹ́ tí wọ́n ò ṣe, ó yá máa yọ fíìsì ẹ̀mí wọn. Tọ́lọ́run bá lè ṣe fún ìran Ísírẹ́lì, we are most important than Israel. Yorùbá ti wà kí Ísírẹ́lì tó wà, ẹ lọ bẹ̀rẹ̀ ìtàn dáadáa ká má jẹ́ kọ́tà yín jẹ mọ́. We are more important person in front of God. Kí fíìsì ẹ̀mí wọn máa yọ gbogbo òní, yóò dára fún yín. Anybody tí ìbàjẹ́ tó bá ti sọ pé òmìnira Yorùbá ò ní dé, bẹ́ẹ̀ ni Yorùbá, mo ti sọ nígbà kan rí, ọmọlúàbí ni wá, ọmọlúàbí ni wá. A máa sọ pé ọmọ ọba yìí jagun bí ẹrú, òun ló kó wa sínú wàhálà tá a wà yìí. Ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn olóṣèlú wa fi kàn wá mọ́gi pò.
náà mú kọ́kọ́rọ́ náà sọ sínú mi ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn ọba wa náà fi ń gba owó ẹ̀mí wa lẹ́yìn ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn ọ̀tá fi ń pò wá mọ́lẹ̀ for now let us add what we call ọmọlúwàbí yẹn náà tá a bá gba òmìnira wa tán káwá ibi tá a bá bọ́ aṣọ ọmọlúwàbí kọ́rọ̀ sí káwá gbé wọ padà ọmọlúwàbí ó ń kó bá ìran Yorùbá lọ́wọ́ let us stand up and fight àsìkò tó gbẹgẹ tó ní ewu gidi ni ẹ má gbàgbé àsìkò tó yẹ ká tún ṣòkò tó wá so ju tàtẹ̀yìn wá lọ òun ládé nínú làwáyé tó bá jẹ́ pé tòótọ́ afẹ́kìrọ̀ wa bọ́ lóko ẹrú àsìkò yóò ń ṣe àsìkò eré rárá àsìkò yóò ń ṣe àsìkò tá a máa sọ wípé báwo dẹ̀ ni ọ̀rọ̀ báwo dẹ̀ ni kọ́ lẹ́yìn kí oníkálukú kó bẹ̀rẹ̀ sí ní take action lẹ́yìn kó oníkálukú kó jí lẹ́yìn kó oníkálukú kó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kó bẹ̀rẹ̀ sí ní fún wọn jẹ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ ṣe mọ́ lẹ́sọ yẹ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé fẹ́ bọ́ kúrò lóko ẹrú wọn ò dẹ̀ lè lo nǹkan kan láti fi dè wá mọ́lẹ̀ mọ́ odò òdì enough is enough ẹ ti pa kúkúrú ẹ ti pa gúgùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yẹ kó jẹ́ ògo fún ilẹ̀ Yorùbá lẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé aláyọ̀ lẹ ti sọ di ẹkún ẹ ti sọ òkò bànújẹ́ sínú ayé àwọn èèyàn tó jẹ́ wípé wọn ò lè gbàgbé títí tí wọ́n máa fi jáde láyé ìrandéran wọn gan ò lè gbàgbé irú òkò ìbànújẹ́ tí ìjọba Nàìjíríà àtẹ̀yìn tẹ pera yín láyé àwọn bàbá àtẹ̀yìn tẹ pera yín ní lídàsì tí ẹ ti sọ sínú ìdílé onídìílé àwa ò ṣe mọ́ a lè máa bá báyìí lọ ṣe mọ àtọdún tí wọ́n ti bí ẹlòmíì tó ti bí láti 60 years ẹ pé jókòó kẹ́ni kó wá sọ ìtàn ìgbésí ayé ẹ̀ a sọ fún yín wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Nàìjíríà máa da ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi ṣí òun létí Nàìjíríà máa da lẹ́lòmíì fi láwọn ọ̀rọ̀ sísọ Nàìjíríà máa da Nàìjíríà máa sunwọ̀n òun lẹ́lòmíì fi bẹ̀rẹ̀ ìrìn ní rírìn nígbà tí wọ́n bí títí wá di àkókò yìí Nàìjíríà yìí ò tí sunwọ̀n ó wọ̀ sí ó ń bàdì sí ni gbogbo àwọn tó ti bí ní 70 60 ẹ pè wọ́n jáde kẹwàá bí wọ́n léèrè Nàìjíríà ti bàjẹ́ tó 60 70 80 ó sì sunwọ̀n ìgbé ayé ìgbà yẹn dájú ìgbé ayé 2024 lọ ìgbé ayé tí wọ́n gbé ní 80 70 60 50 ó sì sunwọ̀n ó fi wọ́n lọ́kàn balẹ̀ bí àwọn àgbàlagbà bá jáde tí wọ́n lọ láti ìletò kan sí ìletò kan bí wọ́n ṣe máa gbé àtùpàdá nínú tí wọ́n máa fi rìn lọ lóru ọ̀gànjọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wọ́n máa rìn lọ nínú igbó èyí tó máa rìn létí ẹ́sprẹ́sì wọ́n máa lọ àga tọ́dún bá ń bọ̀ tí ọdún iléyá bọ̀ ọdún kérésì bọ̀ gbogbo àwọn àgbàlagbà àwọn arúgbó wọ́n ti kó àwọn ìyàwó wọ́n ti kó àwọn ọmọ wọ́n ti di ẹrù wọn sílẹ̀ lálẹ́ tó bá ti di aago kan òru àbágo méjì wọ́n ti tò àtùpà sọ́wọ́ wọ́n ló yá wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn kí ilẹ̀ tó mọ́ kó tó dago 6 wọ́n ti dé ìletò bí tó lọ ó wá pẹ́jù aago 8 sí 9 wọ́n dẹ̀rín pẹ̀lú ìfọkànbalẹ̀ ẹlòmíì tó bá lọ gan ní 80 ní 60 50 70 yẹn gan tí ẹlòmíì bá lọ tó bá rẹ̀ á jókòó sójú ọ̀nà ní etí igbó kìjikìji igbó kìjikìji tó yẹ pé àwọn ẹbọra ló wà bẹ́ẹ̀ ẹbọra gbọ́ ò payọ̀ ní 60 70s ẹbọra ò pawó ẹbọra máa fi wọ́n sílẹ̀ ni wọ́n á tan àtùpà báyìí wọ́n á kọjá lára ẹbọra wọ́n á máa lọ sí ìletò bí tó lọ ṣé ayé ìgbà yẹn ò sunwọ̀n ẹ̀yin ọmọ Yorùbá ṣé ayé ìgbà yẹn ṣé kò dájú tì sí lọ ìsìn yìí tẹ́lẹ̀ ọ̀làjú ti dé ayé ti yàtọ̀ ayé ti ṣe kíní ó yàtọ̀ sínú ìbànújẹ́ ó wà nínú mọ́tò ẹ̀ wọ́n á kidnap ẹ̀ ó rìn lọ́sọ̀gàn wọ́n á kidnap ẹ̀ àwọn tó ń rìn ní 70 60s àwọn tó ń rìn pẹ̀lú àtùpà ìfọkànbalẹ̀ ni wọ́n fi rìn wọ́n ń lọ sí oko pẹ̀lú ìrọ̀rùn kò sí kankan tó ń ṣe oko wọn nínú igbó kìjikìji máìlì tó jẹ́ wípé ó lè rìn fún odidi ijọ́ kan àwọn àgbàlagbà máa dáko síbẹ̀ wọ́n á dẹ̀ tún ṣe àtìbà àtìpó wọ́n á ṣe sínú igbó síbẹ̀ tí wọ́n máa sùn tí wọ́n máa jí nínú igbó wọ́n á máa sun iṣu jẹ nínú igbó wọ́n á máa ká àgbàdo wọ́n á máa jẹun nínú igbó níbẹ̀ inú igbó kìjikìji ta ló bí ìyálà ìjàmbá bá ńlá èrè kó dọ́wọ́ ẹ̀wò mọ́ nísìn kí gínápà ló máa gé orí ẹ̀ dànù ẹbọra ò payọ̀ kí gínápà ló ń payọ̀
ẹ wá ní ká ṣìrìn mẹ́wọ́n country tí wọ́n ti fi ìpọ́njú àti ìyà tí wọ́n ti fi sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ẹ wá ní ká wá ṣìrìn mẹ́wọ́n Nàìjíríà àwa ò ṣe mọ́ o enough is enough wọ́n múyàn wọn ò múyàn kò kàn wá tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo orí kí ìran Biafra kó bọ́ lóko ẹrú òun ni Samuel Ekpa wà Samuel Ekpa máa bọ́ ojú àtà ìyálàyà bàbá ńlá kú yín wọ́n ní gbé lọ sí Nàìjíríà ẹ gbọ́ Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ tó bá jẹ́ pé kí ìran ẹ̀ kó bọ́ lóko ẹrú kò ṣe fún nǹkan kan ju wípé kí ìran ẹ̀ kó gba ìran ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ìkà ìkòkò ajégúngún jẹran ìkòkò mujẹmujẹ ẹ̀jẹ̀yàn lẹ fi ṣe wáìnì ẹ̀jẹ̀yàn lẹ fi ń pọ̀ champagne ẹ̀jẹ̀yàn lẹ fi ń bọrí ẹ̀jẹ̀yàn lẹ fi ń wẹ̀ ẹ̀jẹ̀yàn lẹ fi ń sùn ẹ̀yin ọ̀bàyéjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Samuel Ekpa máa bọ̀ jubilation yín lẹ́ni ẹkún ló máa padà dà fún gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ tó bá dọ̀la ẹ lọ kọ sílẹ̀ ẹkún ló máa dà fún yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé ní gbogbo ibi tẹ́ bá wà ẹ má sùn ẹ má wọ ẹ má dákẹ́ àdúrà ẹ jẹ́ ká jọ máa ké lóhùn rárá àwa ò lóògùn àní ìbọn tá fẹ́ fi jà ṣùgbọ́n a ní ẹni tó ń ju ìbọn lọ tó ju ògùn lọ tó máa pa gbogbo yín lẹ́kọ̀ọ̀kan ṣèbéyàn làwọn lọ́yà ẹ mọ Ọlọ́run ṣá Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ tó bá dé gbogbo yín á gbà wípé kakínóbi lẹ́dà ayé gbogbo yín á bàjẹ́ wọ́n bà wọ́n tí Ọlọ́run bá dé pẹ̀lú ìbínú ẹ̀ ṣèbéyàn làwọn justice tí wọ́n sọ pé Tinubu ló wọlé ìjọ kan ṣoṣo ni àwọn méjèèjì jáde láyé táwa lẹ́yìn mélòó ni yín ẹ tí pọ̀ tó Olódùmarè bá dé láti pa yín á pa yín tú ẹbí ẹdìyẹ ni ẹ tí pọ̀ tó ẹ kéré ẹbí tí ẹ bì lò ẹ kéré sí ẹni tí Olódùmarè tí ò lè pa gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ tẹ́ fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú tí Olódùmarè bá dé gbogbo yín náà máa sùn báyà ìméjì èyí tó máa jáde nínú yín tó máa kú sí títí tó kú ẹ̀ máa di jálajàla á kú èyí tó máa kú sórí obìnrin tó máa ṣẹ̀sín tó máa ṣẹlẹ́yà á kú èyí tó jẹ́ pọ́bìnrin ló máa pàdánù sínú ilé nínú yín ó máa kú Ọlọ́run ni ó máa ṣọ́ọ̀kì yín gbogbo body guide AK-47 tó fi ń guide yín yẹn kò lè guide ikú Olódùmarè tó bá dé tí ìdájọ́ Olódùmarè bá dé AK-47 kó kúrò AK-47 irú ìtẹ́ kó wá sílé Sunday Igboho ní 2021 kẹtù wá lọ kó yẹn wá torí yẹn ju AK-47 lọ kẹtù wá lọ kó àwọn yẹn wá ẹ wò ó kò lè protect yín lọ́wọ́ ikú Olódùmarè tó bá dé ẹ kò tú ẹbí ẹdìyẹ ni ẹ wá ṣiṣẹ́ fún àwọn ẹlòmíì jẹ ẹ gbọ́ ohun tí Bíbélì sọ ni ó náwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ àwọn ọmọ wọn máa rìn kiri wọn máa ṣàgbéjẹ wọn á jìnnà síbi ahóró wọn bẹ́ẹ̀ lọ́wọ́ yín ṣe máa jẹ́ gbogbo tí ẹ fi omijé mẹ̀kúnnù tẹ́ fi kó jọ á wá padà di ẹkún fún àwọn ẹbí yín wọn ò ní mọ bó ṣe fẹ́ ṣe ogún yẹn nígbà tẹ́ bá kú tán ogún yẹn á wá padà di jálajàlá di rédèrèdè ogún yẹn á wá padà di kíni á wá padà dohun àìnímọ́ nígbà tí ìdájọ́ Olódùmarè bá dé fún gbogbo yín ẹ bá mi share fídíò.